ṣé ń gbọ́ròyìn nígboro Ìkẹrẹ́ lánàá ṣé ń gbọ́ròyìn ṣé ń rọ́lọ́pàá bọ́n ṣe pọ̀ síta bí ṣé ń rí sójà bọ́n ṣe pọ̀ síta especially ní aago mẹ́wàá alẹ́ àná èèyàn ọlọ́pàá èèyàn dàgírìn èèyàn OPC ṣé ń rí wọn bọ́n ṣe pọ̀ síta ṣé mo rẹ̀ ń ṣe ìmọ̀ ǹjẹ́ mi wí ẹ̀yìn kéterin pátá kì í pòsì 2026 láìtì tó táìmù kì í fẹ́ mọ́gbọ́n sá lọ sí 2026 ní táìmù àìtì pé kéterin lọ́lọ́pàá fẹ́ lé wá kéterin lọ́lọ́pàá wá òrìjà dìnà ibi kì á gbà ìfẹ́ sá lọ ìmọ̀ ìwé 2025 ní nàìjíríà kò fẹ́ mọ́gbọ́n sá lọ láìtì tó táìmù kéterin lọ́lọ́pàá kó kété jẹ́mi wí ẹ̀yìn kéterin lọ́lọ́pàá kó ọlọ́pàá kó ìkẹ̀rẹ́kẹ̀rẹ́ ẹ̀kú kankan ìfẹ́ mọ́gbọ́n sá lọ. Mo gbèdìkàyé ìfẹ́ ìgbà rè sí 2025 ìfẹ́ sá lọ kéterin lọ́lọ́pàá kó mo wú wọn ẹ̀ ìkúkú mọ̀ ìwé sójà ti dé kẹrẹ́ no mercy ni o anybody tó bá gbé mú they will shoot am so bó ṣe jẹ́ ni kí n ṣọ́ra ni kí n máa ṣọ́ ni kí n dẹ́wọ̀ kí n dúró síbi kẹ̀kẹ́ tí kan lọ́wọ́ tẹ̀ dáhùn sí ni o ibi kò rí bá dáhùn sí nàì gbé mo wú wọn ẹ̀ anyway mo kàn fẹ́ sọ fún yín lónìí ni pé kí n bá tẹ̀ wọ́ ni kò fẹ́ bá ń ṣe Father Christmas ẹ̀ jẹ́ dẹ́pin dẹ̀rẹ̀ lọ sí Rome àbí lọ sí France mọ́ United Kingdom mẹ́à Ìkẹrẹ́ IK London ibẹ̀ mẹ́à bẹ́ẹ̀ ẹ̀ ní di pé rẹ́ǹtì aṣọ rẹ̀ dì mọ́ yó aṣọ rẹ̀ dì ní Father Christmas àìjù yìí ẹ̀ ní di pé rẹ́ǹtì yó mọ́ òkì oríkì ilé olújùlú ulésúlé àdúgbò sádúgbò ibùdó kí n má dẹ̀ fẹ́ kí n bá ń ṣèpele yí ọmọ nǹkan mọ́ ọ̀bá ń ṣèpele kí mi tàṣẹ kó mọ látàrí kété rẹ̀ mọ́ ní ṣóyè mẹ́ni kí wàá tàtẹ́ wá Father Christmas kò gbójú kò gbóè mo he ẹ̀ ní the mask mo ti dúdú tó yó kéyìí so Father Christmas mọ́ ọ̀fọ̀ ohun eégún mọ́ ọ̀fọ̀ ohun tọ̀nìyàn mọ́ ọ̀fọ̀ tọ̀sán yìí so ìmọ̀ wọ́ọ̀rì ìmọ̀ fọ́ Father Christmas yìí ó tó kínkàdé àwé èyó kéré kí náà ní mẹ́gbẹ́ ẹni kọ́ṣí ṣọ́ọ̀ṣì ní ti ní ìdí Father Christmas màá bá ń ṣe kọ́ṣí school ní ti ní ìdí Father Christmas màá bá ń kọ́kútẹ́ ṣe mosque ní ti ní ìdí Father Christmas màá bá ń ṣe náà ni mo rí kí mi wí ẹ̀yìn so kí n gbìyànjú kí n mọ̀ sá lọ síbi kọ́ yẹ kí n sá lọ 2025 láì wà kì í ṣe 2026 ẹ má post anything 2026 láì tí ì ṣe àkókò ẹ o ọlọ́pàá kóyin o ni mo rí kí mi wí ẹ̀yìn o ire o.